Babaláwo international ẹ̀yin ọmọ ìyá mi ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti wò mí ẹ káàsán níbi tí ẹ ti wò mí ẹ kálẹ́ níbi tí ẹ ti wò mí gbogbo ibi tí ẹ ti wò mí lágbára Èdùmàrè ọ̀nà ire àti ìbùkún ajẹ́ ti yín báyìí lágbára ìdè àwọn tó láyé ẹ̀rí tají ṣe ẹ wo gbogbo ara báyìí ní tagiri fi ń ṣajé gbogbo ara báyìí ní tagiri fi ṣajé gbogbo ara báyìí ní tagiri fi ṣajé ajówó ajọ́lá ajé ọrọ̀ ajé gbéga ajé ìlọsíwájú ajé gbogbo yín o ìwájú lẹ́ẹ̀ máa lẹ́ni padà sẹ́yìn o orúkọ mi náà kò yí padà Babaláwo international ẹ wo ọmọ ìyá mi ìní ọjọ́ ajé ni ìní ọjọ́ ajé ẹ gbé mo wá pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà mo wá pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà láti wá kọ́ wa ní ìkọ́ni àmọ́ ìròyànjú díẹ̀ ni màá bá wa sọ kí n tó sọ pé màá kọ́ wa ní ìkọ́ yẹn ọmọ ìyá mi má dúró má sáré jù ó ní ọgbọ́n la fi ń sáré ilé ayé má torí pé òun wá owó kó lọ bá wọn ṣoògùn owó mi sọ pé kó lọ ṣoògùn ṣe o but kó lọ fi èèyàn ṣoògùn owó má dọwọ́lẹ̀ Yorùbá a ní ìkan ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn babaláwo tó ti ẹ̀ ń ṣe tó ń jẹ́ kí àwọn èèyàn míì ẹlòmíì wà láti ìgbà tó dé láyé kò mọ̀ pé ìkan wà kò mọ̀ pé ìkan wà bẹ́ẹ̀ làwọn kan ti àwọn tó jẹ́ ọmọ káàrọ̀ òjíire bẹ́ẹ̀ lọ sí bẹnu ẹ̀tẹ́ lù bò ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn wòlíì pásítọ̀ babaláwo tó ti ẹ̀ ń jẹ́ kí ọ̀làjú wọ iṣẹ́ babaláwo so ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn lágbára Èdùmàrè mo mọ̀ pé lágbára Èdùmàrè àfáà ni babaláwo ni oníṣègùn pastors àwọn wòlíì tó ń jẹ́ kí tó ń gbé ìṣẹ̀ṣe lárugẹ ìbùkún ló máa jẹ́ gbogbo yín lágbára Èdùmàrè gbogbo ajílẹ̀ máa lọ ẹ̀dẹ̀ ní padà sẹ́yìn mo sọ́ba rè rí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ kí n kọ́ yín níṣẹ́ yìí iṣẹ́ Òṣólẹ̀ Asiribibo ni Òṣólẹ̀ Asiribibo là ń pè àṣírí kò sí bó ṣe máa lò Asiribibo bọ̀ ń bẹ̀ẹ́ mọ̀rọ̀ ẹ ṣé mo sọ pé kò ṣe o tẹ̀lé mo sọ pé kò ṣe wo ní láti pè mí ṣé báyìí yẹ ká ṣe báyìí lọ́wọ́ apẹ tuntun apẹ ìjóògùn tuntun ìkan tó bá sọ fún ẹni kò tẹ̀lé lọ́wọ́ apẹ ìjóògùn tuntun tó bá ti wá bá ti dé ó bá ti rà á dé fi odidi bí ẹ̀ṣìnàbù kan kó fi fọ gbogbo ara ẹ̀ pátápátá láìhàn kan ó yọ owó ọjà kúrò lára ẹni yẹn fífọ́ kúrò lára ẹ̀ ìyá ò fẹ́ lọ jáwé kan kíní kan má jáwé kankan sáà fífọ́ gbogbo ara bá ti fọ́ kúrò lára ẹ̀ gbé kalẹ̀ gbé sórí nǹkan kó ba lè jókòó dáadáa wọ́n wá látàgìrì báyìí tó ní ajé sára ẹ̀ ní gbogbo funfun tó wà lára yẹn ajé ni gbogbo ajé ara ẹ̀ pé tó bá tóbi dáadáa ọwọ́ agé kékèké agé sínú inú apẹ yẹn ọwọ́ 1,000 naira tuntun ẹyọ kan múlẹ̀ lórí wàá mú odidi ológbò 1,000 naira tuntun ní o múlẹ̀ lórí wọ́n wá ológbò tó tóbi yálà akọ yálà abo dùn sí tó tóbi ò bá jẹ́ dúdú ò bá jẹ́ funfun ò bá jẹ́ pupa kò sí tó lè lò dùn sí torí àwọn tó máa ń bèrè ọ̀rọ̀ wàá dùn sí wàá ti dùn ẹ̀jẹ̀ wàá dùn ẹ̀jẹ̀ sí onígejá onígorí ẹ̀já kan dùn ẹ̀jẹ̀ àdàlẹ́ orí owó yẹn àdàlẹ́ mọ́lẹ̀ àdàlẹ́ orí àwọn kìnìún yẹn ìtàgé àdàlẹ́ mọ́lẹ̀ wọ́n sì máa gbélé lórí bá ti wá gbélé lórí ọmọ ìyá mi kí ló máa ṣe wá lọ wá ewé ọ̀là tútù àbí gbígbẹ dàlẹ́ lórí mọ́lẹ̀ kó pọ̀ dàlẹ́ lórí mọ́lẹ̀ kọ́kọ́ fi atare kan sí kọ́kọ́ fi atare kan sí ó sọ wá dàlẹ́ lórí mọ́lẹ̀ o lè fẹ́ sáré sókè náà kò bad wàá dàlẹ́ lórí mọ́lẹ̀ bá tí wàá dàlẹ́ lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi lọ́jọ́ gbé kaná kó jó tó bá fẹ́ ju kó tó sọ kó wàá jó ẹ̀jẹ̀ àrò tó fẹ́ fi jó yẹn fi epo yílẹ̀ round àti iyọ̀ kó fi yílẹ̀ round tó bá fẹ́ jó ó bá ti gbé lórí náà wàá fi orí akọkùtà báyìí wàá múlẹ̀ lórí kó máa jó lọ ọmọ ìyá mi tó bá ti jó tán wọ́n lọ kó bá ti lọ kó dà sínú gbíjẹ́ irú gògó báyìí kó dà sínú empty go àbí empty ike centralized cell bí bottle water ọ̀rọ̀ dà sí má jẹ́ kí díẹ̀ kan lẹ̀ mọ́ gbé síbí kan wàá máa bu díẹ̀ máa bu sínú sotiri máa bu sínú lọ́ọ̀jìn máa bu sí kó máa mú láràárọ̀ o lè mú lọ́sàn o lè mú lálẹ́ o lè mú kíní kan kò sígbà tó lè mú èmi ò kọ́ ọmọ yahoo nìkan because ẹni pé mi ò sọ̀rọ̀ ọmọ yahoo because ayàwó òyìnbó wọ́n tó ayàwó babaláwo so I hate them so máa yẹ ìpàrọ̀ tán èmi ò kọ́ ọmọ yahoo nìkan so that's it
àdúrà gbàgbà ọ̀nà àlàfo gbogbo eré àtúkọ́jẹ́ tiwa o ẹ wo ọmọ ya mi àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dénú àdó dídí ń pè wá mọ̀rọ̀ wá jẹ́ kí n sọ kẹ́ni kò fún ẹ máa kó sẹ́wọ́ 419 mo sọ fún ẹ nísìn nọ́mbà méjì ni mo ń lò line nọ́mbà méjì ọmọ ẹ̀kọ́ mo pariwo nọ́mbà méjì mo ń lò line nọ́mbà mi lélẹ̀ the first number is 081 222 14891 that's my WhatsApp number again second one 080 28975341 that's my two number so please and please don't ever call me that someone scammed you please and please I'm not the one please and please I'm not the one no mà pé lágbára Èdùmàrè kí ọ̀sẹ̀ tó parí ire àti ìbùkún máa rí tó bá mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ ṣe bá mi ṣe fídíò yẹn lágbára Èdùmàrè wọ́n tó ń wò mí àtọkùnrin àtobìnrin àtọmọdé ní àtàgbàlagbà ni tí o fi wò mí lọ o fi wò mí bá mi ṣe fídíò yẹn wàá wọnú ayọ̀ lọ ni wàá wọnú ìbùkún lọ ire àtùkọ́ jẹ́ tiẹ̀ wàá di olówó àdìlọ́ ọwọ́ tó fi ṣe yẹn wàá fi gbé kan rí ṣe mọ̀sọ́bà rèé bẹ́ẹ̀ thank you very much God bless you ẹnu àwọn àbá ẹnu àwọn àṣẹ ni èyí mọ̀sọ́bà rèé bẹ́ẹ̀ olúwalé máa bá mi fa àṣẹ sí God bless you ire o.